alhamdulillah rabbil alamin siratal mustaqim sallallahu alayhi wa sallam amin. lànàbí wa Muhammad fi sọ yìí pé miftahul jannat kọ́kọ́rọ́ àṣeyọrí èmi àti ẹ táàfin rí ìyọ́nú Ọlọ́run táàfin rí àlùjánnà wọ̀ as-salat òun ní irun kíkí. wà miftahus salat ó wá rí kọ́kọ́rọ́ ọ̀run náà ó kàn lè dédé jálù irun, ó ní nǹkan kan tó tún máa ṣe kírun rẹ tó lè jẹ́ ìtẹ́wọ́gbà wájú Ọlọ́run. ó ní àwọn nǹkan kan tó máa ṣe tádùúrà rẹ ó fi jẹ́ ìtẹ́wọ́gbà wájú Ọlọ́run. ó ní àwọn ọ̀nà kan tó tọ́ tí wọn náà ó fi máa bá ojú rere Ọlọ́run bá pàdé. ẹlòmíín ṣàdúrà tó tọ́ àmọ́ pàdúrà tẹ́lòmíín ṣe ẹ̀gbin ló fi ń ṣe. òun lànàbì fi sọ yìí pé wà miftahus salat ó wá rí kọ́kọ́rọ́ tó de irun gan fún rẹ̀. wà miftahud du'a ó rí kọ́kọ́rọ́ tó de àdúrà látara irun gan fún rẹ̀. àtòwò ìmọ́tótó. ẹlòmíín bẹ ẹ̀gbin ló fi ń sin Ọlọ́run, ààyè ẹ̀gbin ló ti ń sin Ọlọ́run. ẹlòmíín bẹ ẹni ẹ̀gbin ni, aṣọ tó ń wọ̀ fi sin Ọlọ́run aṣọ ẹ̀gbin ni. tí wọn náà rí báwọn èèyàn máa ń náṣọ àdúrà separate lọ́tọ̀. ẹlòmíín bẹ ọ̀pọ̀lọpọ̀ kíní pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin púpọ̀ àtọkùnrin. àkọ́kọ́ nǹkan tí ń dàdúrà nù lọ́wọ́ ọmọ ènìyàn. Ọlọ́run ló mọjọ́ tí ìyàwó lèmi ti wẹ̀ jánábà gbẹ̀yìn. ọ̀rọ̀ ya Ọlọ́run ló mọjọ́ tọkùnrin mùsùlùmí ti wẹ̀ jánábà gbẹ̀yìn. ẹlòmíì bá ìyàwó ẹ̀sùn kan lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kò wẹ̀ jánábà ó kọ ṣàlùwàlá ni òyìnbó fìlà lóògùn. ẹ̀gbin ni ẹ̀gbin ló fi ń sin Ọlọ́run ọba rẹ̀. ẹ̀rí báwọn ṣẹ́rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ ni. ìmọ̀ ló nẹ́sìn ọdún orí ògbé. èèyàn á máa mọ́ tótó nínú ẹ̀mí, èèyàn á máa mọ́ tótó nínú ara. àyíká ibi tó ti fẹ́ sin Ọlọ́run wájú jẹ́ ibi tó mọ́. ihun tó fẹ́ fi sin Ọlọ́run wájú jẹ́ nǹkan tó mọ́. àyè tó ti fẹ́ sin Ọlọ́run wájú jẹ́ àyè tó mọ́. aṣọ tó fẹ́ wọ̀ fi sin Ọlọ́run wájú jẹ́ ibi tó mọ́. torí pé ọba tó rí yẹ ọba tó mọ́ ni, kò dẹ̀ ní gba nǹkan kan lọ́wọ́ ọmọ ènìyàn láyé àyàfi nǹkan tó bá mọ́. ṣorí pọ̀pọ̀ bí tó gun nǹkan ti ń jà ẹ̀, ṣorí pọ̀ ló ti mọ̀ ẹ̀. ó túmọ̀ sí pé àwọn ọmọ ènìyàn gan ni ìṣòro àtọ́gbọ́n ayé ara wa lọ́tọ̀. ẹlòmíì ò mọ̀ látijọ́ tó ti délé ayé pa ìwẹ̀ jánábà ó lè fa ogun tàbí kó máa dá dúró òun padà. ẹlòmíì ò mọ̀. ọ̀pọ̀ obìnrin míì ń bẹ ó máa parí àìdọ̀ ẹ̀ tán, ìyẹn nǹkan oṣù ẹ̀, ẹbí lè rẹ̀ ń pé ṣó ń wẹ̀wẹ̀ nǹkan oṣù tí Islam ní ká máa wẹ̀. lára àwọn nǹkan yẹn gan máa ń fọ́fà sẹ́yìn àdúrà fẹ́ lómi tí ó mọ̀. ó ń bẹnu ẹlòmíì ń bẹ tó bá lọ ṣàlùwàlá lẹ́ẹ̀kan bóyá ó wọlé padà ó só tàbó lọ yàgbẹ́ ó ṣọ̀ǹdì kò ní wulẹ̀ ṣàlùwàlá mọ́, á tún padà sọ kí náà máa náà ń ṣàdúrà ẹ̀gbin ṣe ni. torí pé àlùwàlá tí yẹ rí yẹn ìmọ́lẹ̀ kan ni tí máa ń ran ìsìn Ọlọ́run lọ́wọ́ lára ọmọ ènìyàn. ẹ̀mí kan ni, àlejò kan ni tó máa ń gbé tó máa ń mú gbígbàdúrà wọlé wá fún ọmọ ènìyàn látara Ọlọ́run sísìn. òun lànàbí wa Muhammad fi la èmi àti ẹ lójú ká mọ ibi tó kún ti ń jà wá. ànábì ni miftahul jannat lọ́mọ pé kọ́kọ́ tó fi náà ṣe yọrí láyé as-salat òun náà ni kò máa kírun, kó máa gbàdúrà, kó máa gbàwẹ̀, kó máa ṣàdúrà dáadáa. lọ́mọ nìyẹn, ìrun kíkí àdúrà náà ni. bójí lórí yan náfìlà àdúrà náà ni. bọ́fẹ́ lásìkò àwọn pé kó máa fa àdúrà náà ni. wá tún lọ mọ̀ pé àdúrà yìí ò tún tí lè jẹ́ ìtẹ́wọ́gbà àfi kó o tún mọ nǹkan tí ó lè jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà. Ànábì fi ní wà miftahus salat mùdọ́fù eléyìí nìyẹn. wà miftahus salat ó wá rí kọ́kọ́rọ́ ìrun náà, ìrun tó náà ń kí yẹn. wà miftahud du'a àdúrà tó náà ń ṣe yẹn náà. sórí ìrun tó ń kí lábẹ́ àdúrà tó ń ṣe, àdúrà tó ń ṣe lábẹ́ ìrun tó ń kí yẹn náà, ìyẹn náà tún ní tiẹ̀ náà. kí ni tiẹ̀? àtòhóró. kí ni mo pè é? àtòhóró. ó ti rí báwọn.
òun náà ni kéèyàn wà nínú ìmọ́tótó, òun náà ni kéèyàn wà nínú ìmọ̀ra. Wá bira rẹ léèrè. Ẹlòmíì a máa sin Ọlọ́run pẹ̀lẹ́, ẹlòmíì a máa náà ń lásàlátù, ẹlòmíì a máa náà ń ṣe tajúdì fọ́lọ́run, kò ní ṣàlùwàlá o. Nǹkan ẹ̀gbin yẹn ni ó fi sin ọba àlékè ọlá rẹ̀. Ẹ̀rí báwọn, nǹkan ẹ̀gbin yẹn ni ó fi sin ọba àlékè ọlá rẹ̀. Àwa náà ń ṣàdúrà, Ọlọ́run lè fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, àmọ́ lọ mọ̀ pé gbogbo nǹkan lé ayé yìí àti foníkálùkù sí pòsíṣọ̀n ara wọn. Màláíkà tó fẹ́ gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀, tó bá ti rí ẹlẹ́ni ẹ̀gbin, ẹni ìwọ̀sí, ẹni ìdọ̀tí, ẹni òkùnkùn, ihun tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ yẹn kò ní tẹ́wọ́ gbà mọ́. Òun lọ̀pọ̀ àdúrà mi fi ń jágbà dànù, ọ̀pọ̀ àdúrà mi fi ń jẹ́ àṣẹ dànù, ọ̀pọ̀ àdúrà mi ń jẹ́ àìrí gbígbà àdúrà. Tó bá já sí pé bí a ṣe ń ṣe àdúrà náà lọ́lọ́run ṣe ń tẹ́wọ́ gbà ni, ọ̀pọ̀ wa ò ní sínú ogun, ọ̀pọ̀ wa ò ní sínú wàhálà, ọ̀pọ̀ wa ò ní sínú fìtínà, ọ̀pọ̀ wa ò ní sí nínú àkóbá àdábá torí látara àdúrà àti ìrun kíkí. Àwọn nǹkan tó wá lè jẹ́ kádùrà wa gbà, kí ìrun kíkí wa kó yanjú, ká bójú rere Ọlọ́run bá pàdé, ká bá àánú Ọlọ́run bá pàdé, ká wọṣọ ìfọ̀kànbalẹ̀, ká máa sọ kọ́lọ́run náà dẹ̀ máa tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. Òun ni ká ṣiṣẹ́ lé lórí látara ká máa wà nínú mọ́ra, ká máa wà nínú mọ́lẹ̀. Ànábì ti sọ fún wa lọ́jọ́ tó ti pẹ́ pàlẹ́ wudu ala wudu nurun ala nur. Ànábì ní kí ẹ máa ṣàlùwàlá lórí àlùwàlá, ìmọ́lẹ̀ ó máa gorí ìmọ́lẹ̀ fẹ́ nìyẹn, ó ti mọ kọ́kọ́ gorí ire kan nu. Ó túmọ̀ sí pé téèyàn bá ń ṣàlùwàlá lásán, ọ̀pọ̀ ègún, ogun, wàhálà, àdánwò, fìtínà tí ń bẹ nínú ayé ọmọ ènìyàn máa pòórá. Ṣìyẹn ní ẹni. Ó túmọ̀ sí pé téèyàn bá ń wà nù mọ́lẹ̀, aṣọ tó máa wọ̀ jó jáṣọ ìmọ́lẹ̀, má ju jáṣọ ẹ̀gbin. Ọ̀pọ̀ ọmọ mùsùlùmí mi lọ́kùnrin lóbìnrin awọ aṣọ, àmọ́ ọ̀pọ̀ aṣọ tó ń wọ̀ ajá ti fara yí. Nínú Islam, ajá ò lè fara kan aṣọ. Ẹlòmíì ń bẹ aṣọ tó fẹ́ wọ̀ olóńgbò ti fara yí. Kí ló mọ̀ tó olóńgbò yẹn ti lọ fara yí? Olóńgbò yẹn lè ti fara yí nǹkan ẹ̀gbin tí wò mọ̀, ẹlòmíì àtúgbò olóńgbò yẹn mọ́ra. Ẹ̀rí báwọn, bẹ́ẹ̀ náà làwọn nǹkan bí ẹranko míì látara rẹ̀ ẹ̀gbin tó ti lọ fara yí ò mọ̀, ẹlòmíì àgbẹ̀mọ́ra. Irú aṣọ bẹ́ẹ̀ tó bá fi sin Ọlọ́run a máa jáṣe àkóbá tí ó máa dènà gbígbàdúrà. Ṣé wọn náà ti rí báwọn? Tí Islam bá yanjú nǹkan kan fún wa nítorí àǹfààní ara wa ló ṣe yanjú ẹ̀, kò ń ṣe nítorí nǹkan mi. So dọwọ́ ẹnì kankan wa o, jókòó gbọ́ lẹ́kítọ̀ yìí lágbọ̀n tún gbọ́ dáadáa. Mọ̀bi tí iná ti ń jó ẹ, mọ̀bi tí bàtà ti ń ta ẹ lẹ́sẹ̀, mọ̀nà tó fẹ́ gbé gbà, lọ wá gbogbo ọ̀nà tí ẹ̀mí rẹ ó fi mọ́, tára rẹ ó fi mọ́. Gbogbo àwọn nǹkan ẹ̀gbin yìí òun ló máa ń fa àkóbá. Ó ń bẹnu ẹlòmíì, irun ẹ̀gbin súnná ó ń bẹ lórí rẹ̀. Ẹlòmíì ń bẹ tó dájú pé wọn ò fa irun súnná fún, òun ló gbé títí tó fi dàgbà. Ẹ̀rí báwọn, gbogbo ìwọ tó máa ń gbé irun ẹ̀gbin súnná náà, àwọn nǹkan yìí náà lè fa àkóbá. Yàtọ̀ sáwọn tó bá nílà lórí inú, àwọn míì kan bẹ́ẹ̀ tó nílà lórí inú. Làlórí ẹ̀dẹ̀rẹ̀ ó níbi tí làlórí ẹ̀ lè dé. Òun mo ṣe kà á sókè nínú àdìsá náà dùn àmọ́ ẹ̀mẹ́ nígbà tó bá sọ yìí pé ogun kàbí wàhálà kan ni, ma anzalallahu da'in, Ọlọ́run ọba ò ní sọ ìnira kan kalẹ̀, illa anzalallahu shifa'ahu, àfi kọ́lọ́run bá fi ìwòsàn ẹ̀ tí. Àìtí ìrìnà pàdé ìwòsàn yẹn, ìwọ fi wò pé kò sọ̀nà àbáyọ, kò sí ohun tí ò sọ̀nà àbáyọ. Torí pé déédéé lọ́lọ́run dá gbogbo nǹkan. Ó dọwọ́ ẹnìkankan wa o, ó dọwọ́ ẹnìkankan wa. Ẹja tún mú eléyìí lò lálẹ́ yìí ká tó fi kún oríire àtayọ̀ tó wà lọ́wọ́ wa, ká tún ṣiṣẹ́ lé lórí díẹ̀díẹ̀ lèmi àti ó máa bọ́ nogun ayé wa. Ìdààmú ni wọnú ayé mi àti ẹ o. Ọlá wàlà haúlà wàlà kúwàtà ìlà abilà àlẹ́ yìí làzim. Ìkẹ́ Ọlọ́run àtọ́lá ìkọlọ́ bá bàbá àmàlà ní ṣe òjì àmì. Ọlọ́run bá gun bàbá àmàlà ṣe olùkọ́ ní kí wọ́n tálẹ̀ kí Ọlọ́run bá gun wọn lẹ́mìí. Gbogbo àwọn àfa wa Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Àwọn òbí tàtàrà wọn jáde Ọlọ́run má kọjú pa wọn o, jẹ́ kẹ́mi wọn gùn. Àwọn tó ti lọ́nu wọn Ọlọ́run bá foríjì wọn. Gbogbo Islam lápapọ̀
ọlọ́run má jà wàrà wa tì gbogbo àgbáńláyé lápapọ̀ ọlọ́run àti yorùbá ni àti yíbò ni àti mọ́là ni àti gbogbo kọ́ńtírì tó kún náà ni ọlọ́run dákun má jà mọ̀ dààmú lórí ẹnìkankan wa gbogbo ẹ̀sìn tó ní kálukú wa ń ṣe ọlọ́run dákun fẹ́ ẹnìkankan wa mọ̀nà torí pé ìwọ lọ́ba innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha wa huwa a'lamu bil muhtadin ẹni tí ọlọ́run bá ṣetán láti fi mọ̀nà ló máa fi mọ̀nà ẹni tó bá sì ṣetán láti fi mọ̀nà irú ẹ̀dá bí ó lè mọ̀nà ọlọ́run dákun fi wá mọ̀nà siratan ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ọlọ́run àjọbàjẹ́ fún gbogbo wa o ẹni bá ní ìbéèrè ẹ dákun ẹ jẹ́ ká béèrè ohun tí ò bá yé wa ohun tí ò bá yé wa nu wá sí i má kunu ẹ dẹ́kun ẹ jẹ́ ká béèrè Rajab Nurul Anwar kò ń fa ẹkúnnú bó lára di ọlọ́tàlá ni má ṣe gbàgbé ṣí ẹ wá sí i kò sì kọ́mẹ́ǹtì lórí rẹ̀ kò ṣàdúrà fún ẹni tó tún jẹ́ kó ráṣẹ yọrí tèmi torí pàdé náà bí ní ad-dalu ala al-khayr kafa'ili ẹni bá tọ́kì èèyàn lọ síbi rere kan ó dà gẹ́gẹ́ bí pòun ló ṣe rere yẹn ni ọlọ́run gbàdúrà wa o a ní fojú sunkún ara wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yin elétò pátá ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn fún wa bùlálà Rajab Nurul Anwar kó ń fa ẹ̀kọ́nù bùlálà rẹ̀ di ọlọ́ọ̀tà lánìí àdúrà ó gbà ó àmín.